sugar mami ni anabi ife anabi Muhammad adana Khadija ṣé ó di Muhammad lọ ni ó jùlọ olówó dẹ̀ tó ní olówó dẹ̀ ni Khadija ọmọ ọ̀dọ̀ ni anabi ti jẹ́ fún Khadija àmọ́ nígbà tí Khadija sọ̀kalẹ̀ fún Muhammad 15 years ló fi dànábì lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi dànábì Muhammad lọ ẹwàdún ọdún anabi jẹ́ 25 years sugar mami lànàbì náà kọ́kọ́ fẹ́ anabi ọ̀dẹ̀ disappoint Khadija ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀tọ̀ káyí ni o tó bá fẹ́ jáde fún o sọ́kọ́ màjàmí sí ẹlẹ́gún lórí bẹ́ẹ̀ ẹ wo iye ọdún tí Khadija gbà lọ́wọ́ anabi Muhammad anabi ọ̀dẹ̀ disappoint Khadija. ẹ má máa sọ pé anabi fẹ́ sugar mami ma. bàbá wàdí anabi fẹ́ sugar mami ọ̀dọ̀ anabi kí ló gbé sugar mami. ẹni tó lówó tó júyàn lọ. ẹni tó lówó lọ tó júyàn lọ nínú ọlá nínú ipò tí wọ́n kéré sí tọ́wọ́ fẹ́ tí ò ní náà ń pè sugar mami. tó júyàn lọ lọ́jọ́ orí ẹ má dà papọ̀ bàbá ọmọ tí mò ń sọ náà. ẹ má sọ fún àyàbí ìfẹ́ sugar mami. mo fi ànábì ọlọ́ọ̀bà bu àṣẹ mo fọ́kọ̀ ọlọ́ọ̀bà bu àṣẹ sugar mami ní Khadija. ẹ wá wo sí ọlọ́run ọdẹ ó ń ṣe ọlọ́run dẹ̀ sí dáadáa. ó ṣe dáadáa ó nífẹ̀ẹ́ Khadija ẹ wá wò ó ń bá fẹ́ kẹ́ tó bá fẹ́ ṣe láàánú ní mọ́ sugar mami sí. ìyún tí ọba lówó. náà tí ọba lówó. ẹni tó lọ́n bá fẹ́ kẹ́ ní gbogbo tó lọ́n bá fẹ́ kẹ́ tó fẹ́ ṣe láàánú sugar mami ní ọ̀ràn sí. sugar mami. ok lápẹjúwe ní ìsìn ẹ jẹ́ ń gbẹ́yìn débẹ̀. ẹ bá gbẹ́ fún mi lọ́dọ̀ sugar mami kan sẹ́ẹ̀nì bú mi ẹ bá gbẹ́ fún mi lọ́dọ̀ sugar mami. ọ̀dà ẹ jẹ́ ń gbẹ́yìn débẹ̀ sí tọ́ fún yín yín sì á gbé lọ́dọ̀ sugar mami. ọ̀dà náà kì í sugar mami bàbá yìí máa pápá ẹ ni. ẹ máa pápá rẹ ya kàmáni máa bẹ lórí ìjòkó. kàmáni máa bẹ lórí ìjòkó ńkọ́. ok lápẹjúwe ní ìsìn kì í sugar mami ó ní ọmọ ìyá mi ṣe eléégún o bàbá máa pápá ẹ. ẹ máa pápá rẹ. bẹ́ẹ̀ni ìwà di oyè pé ìwọ ní owó ṣebí wọ́n lé wáàdì èmi lóògùn. kí ló fẹ́ fóògùn sí. ìjọba oògùn ṣe ni ọmọ pòtẹ́tì ẹ̀ ní. ok ẹ máa fògùn pòtẹ́tì. bẹ́ẹ̀ ni bàbá ẹ rí i pé gbogbo ẹni tó lọ́mọ fẹ́ fìyà jẹ aláàánú ni ó lè kó lára rẹ̀. ẹgbẹ́ lọ́n tóbi. yóò fẹ́ yáwó kò ní í yá yóò fẹ́ gbáwọn yẹn ṣe sùúrù bàbá yóò fẹ́ gbáwọn nǹkan ẹ̀ níta fún. àwọn tó lọ́mọ fẹ́ kẹ́yìn aláàánú ni ó fi tì yẹn. aláàánú anábì ò lówó ẹ máa gbọ́ ó sì ọlọ́run ò lówó ọlọ́run pọ̀ wọ́n aláàánú tà níbi Muhammad. aláàánú alárànṣẹ́ alátìlẹ́yìn màláíkà mẹ́tẹ̀ẹ̀ta tètè rà màláíkà mẹ́tẹ̀ẹ̀ta tètè rà sí wa. ó ga ó lágbára o ó ti ẹ̀dá ó ti di woro sí woro ẹ jẹ́ ká jọ máa rọ̀ọ̀kẹ́.